Orúkọ mi ni Apọ́stù Olúṣẹ́gun Samson Ọlọ́runṣọ́ JP. Kí là ń ṣe lónìí ní ààfin bàbá wa Aláké tìlú Ẹ̀gbá? Ohun tá ń ṣe lágbára tí ò ṣẹlẹ̀ ní l'Ẹ̀gbá, níbi tí àwa oníkìrìsìtẹ́nì, muslim àtàwọn oníṣẹ̀ṣe tí àparapọ̀ sọ́ra wọn dọ̀kan á ń lé irúgbìn dànù l'Ẹ̀gbá lẹ́nu àgbàdo àti lé irúgbìn dànù. Pàtàkì kí ni àdúrà wa sà? Lórí pé gbogbo àwọn elérùnbí, àwọn Boko Haram, àwọn ajínigbé, àwọn agbẹ̀yìngbẹ̀bọjẹ́ wọ́n fẹ́ gbàálẹ̀ fún wa, wọ́n kúrò kọ́ má lọ lù wọ́n. Lónìí wọ́n fẹ́ dàbí ẹni pé kò sí ẹlẹ́sìn jẹ̀sìn, kò sí ẹlẹ́sìn jẹ̀sìn kankan. A rí i pé mùsùlùmí, ẹlẹ́sìn ìṣẹ̀ṣe àti onígbàgbọ́ tí ó jẹ́ ọmọlẹ́yìn Kristi lájọ parapọ̀ wá síbi àdúrà yìí. Kí lẹ̀yin rò kó fà sà? Fún tó bọ̀ náà ni pé Áfíríkà dọ̀kan. Táwọn àgbà dọ̀kan, ìlú wa rẹ̀ pẹ́sì nígbà táwa Kírísítẹ̀ bá dó báyìí, táwọn Mùsùlùmí tó báyìí, táwọn oníṣẹ́ lọ́dún báyìí, ìyẹn kò sí náà kan, fún tábẹ́ wí ẹ̀ kò ní ṣeé ṣe. Ṣùgbọ́n nígbà tí gbogbo akọ́nà àpapọ̀, nígbà nínú mítìnì ESCO tá a ṣe, ìgbìmọ̀ tá a ṣe, èmi jókòó báyìí, Mùsùlùmí jókòó báyìí, ẹlẹ́sìn ìṣẹ̀ṣe jókòó báyìí. So yẹlẹ́ àdúrà ẹ̀ náà ti dọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ èdè Dùmarè tó bá dọ̀dọ̀ Allah. Ṣé lóòótọ́ ni pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run? Kò sí yàtọ̀ ọ̀kan Ọlọ́run. Gbogbo wa ta wà ń bí lónìí, a ríra wa bí ọmọ ìyá. Bí ọmọ ìyá àti pọ̀ ọmọ Ẹ̀gbá. Gẹ́gẹ́ bí ọmọ Ẹ̀gbá. Báwa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Àmọ̀ràn yín fún àwọn tí wọ́n ń wò pé èmi ò ń ṣe ẹlẹ́sìn, èmi ò lè bá ẹ ṣe o. Mo máa bẹ gbogbo ìlàyé ni pé ẹ jẹ́ ká rí Ọlọ́run kan o. Èmi ìdílé bàbá mi Fáyọ̀mbọ̀ ni. Àbúrò mi kan Aláàjì ni. Èmi pásítọ̀ àìlè rárá lórí ẹbí. Àbúkàrà àjọ kájọ pọ̀. Kábàárí ìdèmí aṣọ ní pé kábàárí ibi tí Kírísítẹ̀nì ti wà kan, kọ́ pé níkọ̀ọ̀rọ̀ kọ́ bá sọ̀rọ̀. Kábàárí ibi Mùsùlùmí ti wà kan, tó dà tó fi kọ́ pé kọ́ bá sọ̀rọ̀. Kábàárí ibi oníṣẹ̀ṣe ti wà kan, ká pé ká bá sọ̀rọ̀, ká bá búra wá gbòòrò mọ́. Ká lọ bí ìkan náà, àmọ̀ràn mi. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Apọ́stélì Olúṣẹ́gun Samson Ọlọ́runṣọ́ JP, olórí gbogbo aláṣọ funfun l'Ẹ̀gbá. Ṣẹlẹ̀ Kérúbù Ayọ̀ ní USC. Láti inú ìjọ wo? United Spiritual Church in Nigeria. But I'm the head of White Garment in Ẹ̀gbá Central. Ẹ ṣeun. Orúkọ tèmi ni Chief Ọláfẹ́mi Àyìnlá Mákindé, tí mo jẹ́ ọmọ bínú ìlú Ẹ̀gbá, tí mo jẹ́ Ọlọ́fin onífà gbogbo ìlú Ẹ̀gbá, tí mo jẹ́ baálẹ̀ ọlọ́yà Àṣérò Ìjòkò. Lónìí a rí yín bàbá gẹ́gẹ́ bí babaláwo, ẹ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ pásítọ̀. Ìjẹ́rú eléyìí ti ṣẹlẹ̀ rí rárá nílùú Ẹ̀gbá? Ẹ ṣe atọ́kùn ètò lótìtọ́ àti lódodo ní kò ṣẹlẹ̀ rí l'Ẹ̀gbá. Àmọ́ àwọn àgbàlagbà wọ́n ní tó bá dé ojú ṣoṣo, wọ́n ní from man line. Irú ètò báyìí ó yẹ kó ti wáyé tipẹ́tipẹ́ nílẹ̀ Ẹ̀gbá. Àmọ́ nígbà tó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run tí gbogbo wa ń pè, ohun tó jẹ́ nǹkan tí Ọlọ́run bá kọ́kọ́ dìmú tó fi sọ ayé ró, kò sí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní ìpilẹ̀ṣẹ̀ ní gbogbo orílẹ̀-èdè ní tí kìí ṣe ìlú Ẹ̀gbá. Ohun tí Ọlọ́run bá fi sọ ilé ayé ró tó fi dá ayé ní ìfẹ́ ìṣọ̀kan. Àmọ́ ìṣọ̀kan yìí kò sí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní gbogbo orílẹ̀-èdè tó wà ní àgbáyé pàtàkì ṣe ilẹ̀ Ẹ̀gbá nìkan. Àìsí ìṣọ̀kan tí wọ́n pè ní ìfẹ́ ni ò jẹ́ kí irú ìjókòó kó ti wáyé. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìjókòó yìí gangan òun ló lè fà á tí kò fi ní sí ogun lókè ìlú ogun tí ń ṣẹlẹ̀ látòrí ẹ̀wà jókòó àdúrà àpapọ̀ lẹ́nu. Kí wá ní pàtàkì àdúrà wa lónìí o bàbá? Pàtàkì àdúrà wa lónìí náà ni wípé àwa ṣe àdúrà lórí gbogbo ogun tí ó ń ṣẹlẹ̀ lókè, nísàlẹ̀, lódò, níwájú, ní gúúsù, àríwá, apá ọ̀kan àti ìlà méjì ọ̀sà. Ogun yìí òun ni gbogbo àwọn bàbá wa ládéládé ní ilẹ̀ Ẹ̀gbá, òun ni wọ́n jókòó ni wọ́n ronú wípé ọ̀nà wo la tún lè gbà tá a lè dojúkọ ogun yìí, gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ pé ogun náà ti ṣetán tó ti ń kọlẹ̀kùn fẹ́ wọ ìlú Ẹ̀gbá wá. Òun ló fà sábàbí tí àwọn bàbá àwọn ládéládé tí wọ́n fi pe gbogbo àwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta tá a lọ sọ ayérò yìí láti ní kí wọ́n parapọ̀ kí kájọ jùmọ̀ kájọ wá ṣe àdúrà. Ó dà, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Kẹ́ ẹ tó máa lọ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Chief Ọláfẹ́mi Àyìnlá
Mákindé Ọ̀yáṣínà tí mo jẹ́ ọmọ bí inú ìlú Ẹ̀gbá tí mo jẹ́ Ọlọ́fin onífá gbogbo ilẹ̀ Ẹ̀gbá tí mo jẹ́ baálẹ̀ Ọlọ́yà Aṣẹ́rò Ìtòkù. Orúkọ tèmi ni ẹni ọ̀wọ̀ Ọláìfá Àgbẹ̀bíṣàn Bùtádé tí mo jẹ́ òjúbọ̀nà onífá gbogbo ìlú Ìdè, bákan náà òjúbọ̀nà onífá ní Gbàgùrà tí mo sì jẹ́ àró ìjọ Ọ̀rúnmìlà Ìfákòṣerétí Gbàgùrà káàkiri àgbáyé. Níbi báyìí lónìí a rí i pé ìlú Ẹ̀gbá la wà ní ààfin bàbá wa Aláké ti ilẹ̀ Ẹ̀gbá. A wá rí i pé nǹkan tó ṣẹlẹ̀ lónìí ó bẹ́ẹ̀ yẹ pé kò ṣẹlẹ̀ rí. Kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní òní gangan kí a bí ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn kan, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí? Ọpẹ́ ni ká dá fún Ọlọ́run ọba Elédùmarè lórí gbogbo ẹ̀dá èèyàn ló fẹ́ kí ọjọ́ ìtìwáyé tí kò dẹ̀ wáyé. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè pé ijó àtayọ̀ ó ti wọ̀lú Ẹ̀gbá. Ó dẹ̀ ṣe wọ̀lú Ẹ̀gbá á wọ̀lú ìpínlẹ̀ Ògùn á wọ orílẹ̀-èdè Nàìjíríà á dẹ̀ káàkiri àgbáláyé. Torí fání mo rí jó mo ráyọ̀ mo rí jó ọdún afọ́gùndá ńlá ṣàná yẹ. Ǹjẹ́ mo ti rí jó mo ráyọ̀ o, mo ti ráyọ̀ mo rí jó ògùndá nìkan ló ṣàná yẹ. Ṣé ẹ rí ńgbà táwa wà nígbà wáṣẹ̀ Ọlọ́run Elédùmarè bó ṣe dá kálukú wa ó dá wa sílẹ̀ káàárọ̀ oòjíire tí a jọ ọmọ adúláwọ̀. Nígbà tá a wà náà ó ní iye ọdún ẹ̀sìn kìíní dé ẹ̀sìn kejì dé ó dé wá bá wa nílẹ̀ káàárọ̀ oòjíire. Àmọ́ ká kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba wa torí ìtó wáyé yìí ọwọ́ àwọn lọ́balọ́ba wa nílùú Ẹ̀gbá. Pé gbogbo ogun táwọn ń gbọ́ kiri lókè lọ́kè táwọn ń gbọ́ kiri lọ́sì àìfimọ̀ṣọ̀kan ìjà ẹ̀sìn ó pẹ̀lú tó ń fa ogun tó ń dá wàhálà lẹ̀. Kí wá jọ wá papọ̀ mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ṣe nílé wọ̀lú Ẹ̀gbá àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn Ifá kí a jọ wá ṣe àdúrà lórílẹ̀ èdè Ẹ̀gbá àti lórílẹ̀ èdè ìpínlẹ̀ Ògùn pé bí gbogbo nǹkan yóò tó bá ń fẹ́ ṣẹlẹ̀ ní dáadáa ní Ẹ̀gbá ló ti máa ń kọ́kọ́ jáde. Àwa dúpẹ́ lọ́lọ́run pé bá ṣe jẹ́ pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n kóra pọ̀ láti lè fìmọ̀ kan ṣe àdúrà ó tún jẹ́ ìlú Ẹ̀gbá náà bí nǹkan bá dẹ̀ ti bẹ̀rẹ̀ láti ìlú Ẹ̀gbá máa ń káàkiri àgbáláyé ni Ọlọ́run ọba Elédùmarè á gbọ́ ìwúre wa. Ogun Fúlàní ní darandaran Boko Haram ni wọn nílé wọ̀lú Ẹ̀gbá ajínigbé ìtàjẹ̀sílẹ̀ àìgbénipa ogun àṣẹ gbogbo ìta wa ṣe nílẹ̀ àti gbàgbọ́ lọ́wọ́ ọba Elédùmarè ó ti fọwọ́ àṣẹ sí torí látọjọ́ kìíní kó tó dọjọ́ kẹsàn-án yìí láti kọ́kọ́ ń bẹ̀bẹ̀ fún ojú ọjọ́ lójò bá dé tàbóòrùn ló pọ̀ jù bí àkálùkù àti lọlé ẹ wá wo bó ṣe rí látàárọ̀ alẹ́dùpẹ́ pé Ọlọ́run ti gbọ́ òwúrẹ́ wa látọjọ́ kìíní oṣù kẹsàn-án oṣù kẹjọ yìí láti ń bẹ̀bẹ̀ pé kí Ọlọ́run kó bá wa mú ojú ọjọ́ kó má le jù kó má rọ̀ jù kójú má jẹ́ dà wá láàmú àwa ń dúpẹ́ láti gbà ti débi náà. Ìtàdẹ̀wà ṣe ní àtìmọ̀ kó jẹ́ ìtẹ̀wọ́gbà á wá yíká gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ibi táwọn ará bí ìfarapamọ́ sí láti wá gbogbo ìjà wa Elédùmarè á bá wa lé wọn dànù. Ifá aládé á bá wa ṣẹ́gun ní ìdùnnú kájẹ̀ máa retí ayọ̀ torí Ọ̀rúnmìlà aṣíwájú wa ó fi bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní òfèrèfé lè kó àrùn wọ́n èrè ọ̀sátàn lódò àwa jangalúwara ogun bẹ ṣe wọ̀rọ̀ kọjá náà ìjà ni mo kọ́kọ́ kí n tó lọ rè kọ́fà wa láṣàléèdè ọ̀rọ̀ adébáfólú ó ń gbógun lọ sógun ìbárùkù oṣù lé ó ní ká mú ọtí òyìnbó ká fi sílẹ̀ níwájú ká mú ṣẹ̀kẹ̀sẹ̀ ká fi sílẹ̀ lẹ́yìn ká mú bàbà ká fi sílẹ̀ lẹ́ẹ̀rín ogun òjàjàjà kójọ lọ́jà láwùjọ omi ìjẹ̀kógun má jalè yìí o ìràwọ̀ ṣàràṣàrà ogun òjò ọ̀run gbogbo alámọ̀ kókò kan òjà òde ọ̀run rí ogun bàdẹ́ ti já òde ọ̀run ogun òní já wà nílùú Ẹ̀gbá kò ní já wà nípìnlẹ̀ Ògùn kò ní já lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri ilẹ̀ Yorùbá a kò lè bá wọn rógun. Orúkọ yín lẹ́ẹ̀kan ti sà. Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ Ọláìfá Àlàkíṣàn Bùtádé tí mo jẹ́ àró ìjọ Ọ̀rúnmìlà Ìfákòṣerétí àti òjùbọ̀nà ìlú Ìdìrè. Òjùbọ̀nà onífá Ẹ̀gbá mo ní ó fẹ́ẹ̀ dàbí ẹni pé láti ìgbà tí èmi ti wà nílùú Ẹ̀gbá tàbí tí mo kéré tí mo tiẹ̀ ti wà nílẹ̀ Yorùbá irú ìṣọ̀kan bí eléyìí ò ṣẹlẹ̀ rí kí ni pàtàkì ìṣọ̀kan tí gbogbo wa fi kóra wa jọ pọ̀ sí ààfin bàbá wa Aláké ní ọjọ́ òní láti gbàdúrà sí Elédùmarè. Onílé ayé tó nílẹ̀ tó lọ́run orúkọ tèmi ni olóyè Onífádé Àmọ̀lé Ògúndélé Afẹ́rẹ́ Ifá tí mo jẹ́ òjùbọ̀nà nípa ilẹ̀ Ẹ̀gbá tí mo jẹ́ olúwo Ifá Ògún Ètò Lábáyéwá ìyàrá Ẹ̀gbá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ìṣọ̀kan tí Olódùmarè tó fi fún wa lọ́jọ́ tèmi pẹ̀lú pípọ̀jọpọ̀ tí gbogbo àti àjọ wa péjọpọ̀ láti wá ṣe ìwúre àdúrà ní ààfin kábíyèsí bàbá wa ọba Aláké ti ilẹ̀ Ẹ̀gbá nítorí Olódùmarè ó ṣeun púpọ̀. Ẹlẹ́sìn Ifá ẹlẹ́sìn àbáláyé àwa ń bí ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wà ń bí ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì wọ́n wà ń bí nípa pé wọ́n gbé ètò yìí kalẹ̀ tó jẹ́ àwọn bàbá wa lọ́balọ́ba wọ́n gbé kalẹ̀ nípa pé Ọlọ́run kan ṣoṣo òun là ń sọ bàbá sọ fún wa ní pé àrùn mẹ́ta kì í gbọ́ bẹnu Ifá ní ó sáṣẹ́ oríṣẹ́ àjálùṣẹ́ ẹ̀ṣẹ́ àṣàdé bàbá bá ṣẹ́ lọ́mọ ẹ̀ gbàrún adéwà fún àrùn màgàlà tí sọmọ oníkèlè ọ̀run tán àrùn mo dúpẹ́ ọjọ́ kìíní mọ rẹ àrùn tó bá pé kí n gbé èmi àgbo ìràwọ̀ onígbó tiẹ̀ nítorí àrùn mẹ́ta kì í jọ bẹnu ẹ wá wo ìjókòó ọjọ́ tòní nípa pé àrùn mẹ́ta kì í jọ bẹnu
a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n gbé ètò yìí kalẹ̀ fún ìṣẹ́gun fún ìṣọ̀kan nílẹ̀ Ẹ̀gbá kí Ẹ̀gbá kó di ọ̀tun ní orúkọ bàbá wa Aláké ti ilẹ̀ Ẹ̀gbá kí gbogbo nǹkan kó lè máa lọ déédéé kí eku kó máa ké bí eku kí ẹja kó máa ké bí ẹbẹ bí ẹja kí ẹran kó máa ké bí ẹran kí ẹyẹ kó máa ké bí ẹyẹ kọ́ mi ènìyàn kó máa fọ̀ bí ènìyàn kó má ṣe wọ ìlú Ẹ̀gbá. Bàbá wa lákòótọ́ kí wá làpẹẹrẹ pàdùn àwa tòní ti gbà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípa pé àdúrà wa tòní ó ti gbà bí ẹlẹ́sìn Kristẹni ṣe ń ṣe ìwúre àdúrà bẹ́ẹ̀ ni ẹni ẹlẹ́sìn Mùsùlùmí ṣe ń ṣe ìwúre àdúrà bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn Ifá ẹlẹ́sìn ìṣẹ̀ṣẹ̀ ẹlẹ́sìn àbáláyé tí à ń ṣe àdúrà tí a dẹ̀ ń rí àpẹẹrẹ ìdùnnú ayọ̀ tí a ti ń gbèsè ayọ̀ nípa pé Ọlọ́run bí lẹ́dìmọ̀lẹ́ ti wá wá lé ogun dànù tí ogun ò ní jà wá ní ìlú Ẹ̀gbá tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ lọ́la ṣíwájú. Orúkọ yín lẹ́ẹ̀kan sí lákòótọ́. Orúkọ mi ni olóyè Onífádé Àmọ́lé Ògúndélé abẹ́rẹ́ Ifá ọ̀nà nípa ilẹ̀ Ẹ̀gbá gbogbo oníjà wálé Ẹ̀gbá o àdínkù lọ pẹ́ pẹ̀lú ìṣàrọ̀ àríwí àṣẹbẹ̀. Òrírí agbègbè rí ìwọ ló dá gbogbo ayé àti gbogbo ọ̀run Olódùmarè. Ìrẹ nìkan ni ọpẹ́ iyì àti ògo yẹ fún. Ìrẹ nìkan ló ní ìyà nípẹ̀kun. Bàbá àwọlẹ̀ níwájú rẹ̀ má dàrú ẹ̀ṣẹ̀ wa dárí gbogbo ẹ̀ Olódùmarè kò ṣe ayọ̀ lógo. Ẹ̀rọ bá ṣe nàkíràbù ní ìjọ kìíní pẹ̀lú Ẹ̀sìkáyà nígbà tí àwọn ọmọ ṣe nàkíràbù tí wọ́n papọ̀ tí wọ́n gbógun wá ti Ísírẹ́lì. Bàbá áńgẹ́lì kan ṣoṣo báyìí òun ló fi ránṣẹ́ sí wọn. Ó dẹ̀ gba wọ́n Olódùmarè nígbà tó jí láàárọ̀ tó rí pé gbogbo wọn náà ti kú ló yí padà tó dẹ̀ yà á lọ sí ìlú ẹ̀. Bàbá nǹkan kan náà la wá ń bẹ̀bẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ wá ṣe fún wa nílùú Ẹ̀gbá. Gbogbo àwọn tó gbógun tì wá Olódùmarè ogun ẹ̀yìn jẹ́ kó yọ sí wọn. Bó bá yọ sí wọn má jẹ́ kí wọ́n mọ̀nà ibi tó ti ń lọ mọ́. Bàbá gbogbo wọn pátá tó bá kọ̀ tí wọn ò yí padà à ń bẹ̀ ọ́ ní Olódùmarè idà wọn ni kò jẹ́ kó pa wọ́n. Ìrònúkú àdá la fẹ́ fún wọn ṣùgbọ́n wọ́n bá kọ̀ tí wọn ò gbóhùn rẹ tí wọn ò ṣe ohun tí ó fẹ́ kán ṣe. Olúwa bá wa ṣe wọn lọ́ṣẹ́ ṣùgbọ́n kán yí padà bí ló wà lọ́kàn wa kán má kápá wa kán padà síbi tó ti ń bọ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí Olódùmarè. Iṣẹ́ tó rán mi ó ti ìpè mi ni ó dẹ̀ sọ fún mi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà mi. Ó pa láṣẹ fún mi wípé kí n wá wúre fún àwọn ọmọ rẹ kí n dẹ̀ declare kí n command kí n decree wípé láti òní yìí lọ pé ilẹ̀ wa ti di wíwòsàn. Ilẹ̀ Ẹ̀gbá gba ìwòsàn. Gbogbo ọmọ Ẹ̀gbá ẹ gba ìwòsàn. Ó fi ìkíyà ní bíbá fún ilẹ̀ Ẹ̀gbá mo gbà wípé ó fi di bẹ́ẹ̀. Ọ̀rọ̀ rẹ ò fi sọ kó má rí bẹ́ẹ̀. Ó ní kí a gbàdúrà fún Jerúsálẹ́mù pé àwọn tó bá fẹ́ wọ́n á ṣe rere. Jerúsálẹ́mù tiwa rèé, ìlú Ẹ̀gbá yìí ní Jerúsálẹ́mù wa. A kò ní ibòmíràn mọ́ tí a lè gbóhùn sókè sí ọ. A kò ní ibòmíràn mọ́ tí a lè máa pè ní tiwa Olódùmarè. Ìlú Ẹ̀gbá yìí òun náà ní tiwa. Ìrẹ́ ló bí wa síbẹ̀, ó dẹ̀ ti bí wa sílùú Ẹ̀gbá kí a tó mọ̀ àbá jẹ́ Kìrìtẹ́nì, àbá jẹ́ Yorùbá, àbá jẹ́ Mùsùlùmí, àbá jẹ́ ẹlẹ́sìn ìṣiṣẹ́. Nǹkan ìpọ́tàbí ni wípé Ẹ̀gbá wọn náà ní gbogbo wa. Ó fi ìlú Ẹ̀gbá tí a jọ mú yìí wá fi so wá pọ̀ Olódùmarè. Yẹ ká kọ́kọ́ máa rántí pé Ẹ̀gbá ni wá. Ká tó máa rántí wípé Kìrìtẹ́nì àbí Mùsùlùmí àbí ẹnìkan ni wá ìṣiṣẹ́. Olúwa má jẹ́ ká ṣiṣẹ́ àwọn ìṣẹ̀ṣe. Má jẹ́ kí gbogbo wa ká ṣiṣẹ́ Olúwa. Ṣàánú fún wa. Ìfẹ́ làkọjá òfin. Ìwọ fúnra rẹ Ọlọ́run ìfẹ́ ni ẹ́. Bàbá o ò fẹ́ ìrẹ́jẹ. O ò fẹ́ kí ẹnikẹ́ni kó máa rí ọmọ làkejì rẹ jẹ. Bàbá
wá fún wa ní ìdáríjì ẹ̀ṣẹ̀. Justice, prosperity, peace, brotherly love, liberty, equity, peace, and progress la fẹ́ fún ìwé ẹ̀ka látòní lọ. Olúwa jọ̀wọ́ jẹ́ kó rí bẹ́ẹ̀. Tí o ti ṣe tẹnìkan kan wá ní àṣẹ pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí kò jẹ́ kí lè kó ṣe é ṣe fún wa. Ó lè máa ṣe é ṣe fún wa kalẹ̀. Níjọ́ kìíní bèbà nínú Bíbélì nínú ìwé Ẹ́kísódù orí ìkẹrìnlá àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n dé òkun pupa wọn. Ó sọ fún Mósè wípé kí ló ń pè ẹ́ fún pé ní wọ́n pa wà lọ́wọ́ ẹ̀ pé kó na ọ̀pá ẹ̀ sórí òkun. Bàbá ọ̀pá tó ń fún wa la wá nà ní èyí yìí pé kí òkun pupa tó wà níwájú wa kó pínyà káwa lè rọ́nà kọjá. Gbogbo àwọn bandits, àwọn terrorists àti gbogbo wọn tó wà níbẹ̀ apáláṣẹ fún wọn Olódùmarè jẹ́ kí wọ́n pínyà. Jẹ́ kí wọ́n padà síbi tí wọ́n ti ń bọ̀. Má jẹ́ kí wọ́n rí ohunkóhun ṣe sí wa. Ọ̀rọ̀ rẹ̀ sọ fún wa wípé kí a má bẹ̀rù. Ó ní kí àwọn Mósè kan dúró ní ọjọ́ kìíní wípé òkun pupa tí wọ́n rí àtàwọn Egyptian tí wọ́n rí níwájú ní ẹ̀yìn wọn yìí pé wọ́n fi ọkàn wọn balẹ̀ pé wọn ò rí wọn mọ́, wọn ò dẹ̀ rí wọn mọ́. Ogun yìí Olódùmarè má jẹ́ ká rí wọn mọ́ pátápátá. Jẹ́ kí wọ́n di ohun ìgbàgbé pátápátá lórúkọ Jésù. Mo bẹ̀ ọ́ ni. Ìgbàlódé lórí mi sọ, mo dẹ̀ ti sọ bí o ṣe wí. Bẹ́ẹ̀ ló sì máa rí, ó sì ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Ìtàkùnṣe kan tí ẹ̀mí mímọ́ kí ó máa wà gbogbo lẹ́gbàá lórí gbogbo wa àti ọmọ wa àti gbogbo àti bá jẹ́ tiwa láti sin lọ àti títí láéláé. Hallelujah méje péré láì farakọra. Hallelujah, 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 hallelujah. Ní ẹ̀kejì yìí, wọ́n ní àwọn bàbá wa tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Ifá, àwọn ni kí wọ́n ṣíwájú wa. Tí a máa fi àsìkò yìí pé bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Ẹni ọ̀wọ̀ Ifáníyì Awóyẹmí tí wọ́n jẹ́ olúwo ìjọ Ọ̀rúnmìlà Ifákòṣeun-tì kí wọ́n máa bọ̀ kí wọ́n wá ṣe ìwúre fún wa lórí ìpínlẹ̀ Ẹ̀gbá. Gbogbo ibi tí ọmọ ìpínlẹ̀ Ẹ̀gbá tí wọ́n dé nílé lóko lókè òkun àtàwọn tí wọ́n wò wá lórí social media lápapọ̀ kí wọ́n lè máa gbọ́ àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire lápapọ̀ kí bàbá wa ẹni ọ̀wọ̀ Ifáníyì Awóyẹmí tí wọ́n ń lúwo ìjọ Ọ̀rúnmìlà Ifákòṣeun-tì tí wọ́n ṣe fún wa. Ẹ jẹ́ ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Olóòrùn jẹ́ aṣíwájú rere. Wọ́n rí pé gbogbo àwa táwa ń bí lè ní aláyọ̀ ni wá. Ayọ̀ la dẹ̀ fi débí. Ìdùnnú ayọ̀ la fi jókòó. Ẹ jẹ́ ká jọ fi ti dùnnú tayọ̀tayọ̀ ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Olóòrùn jẹ́ aṣíwájú rere. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ọba ló ní kéèyàn dábàá kí àbáyá dẹ̀ ṣe. A dúpẹ́ pé ọjọ́ ìní gbogbo wa a fi àyè sílẹ̀ láti wá tọrọ àlàáfíà fún gbogbo ìlú Ẹ̀gbá. Ọlọ́run ọba ọlọ́jọ́ ìní kó wá gba ohun ọpẹ́ wa, kó wá gbóhùn ìwúre wa lénìí torí ìtawà ń fẹ́ là ń tọrọ ìtàfẹ́ ńlá burúkú Ọlọ́run kó bá mú kúrò. Bí bàbá wa kábíyèsí wọ́n ṣe sọ ní ẹ̀kan wọ́n ní ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa. Ẹni tí ó bá dẹ̀ mọ̀ pé òun ṣẹ̀ tó bá tọrọ ìdáríjì Ọlọ́run ọba Elédùmarè àforíjì. Àwa tọrọ àforíjì lénìí nítorí ẹ̀ṣẹ̀ ni kì í jẹ́ kí ìwúre èèyàn kó gbà.
lágbára Ọlọ́run abẹ gbogbo ẹ̀yin irun malẹ̀ igba malẹ̀ ọ̀kànlé irun malẹ̀ tẹ̀lú ẹ̀gbádó gbogbo ẹ̀yin akíkanjú tó ti lọ tẹ̀lú ẹ̀gbádó abẹ yín yìí tó bá jẹ́ṣẹ̀ tá a bá fi ṣẹ̀yìn ẹ forí èjì wá ẹ má yẹ kó gbó jà wá nílùú Ẹ̀gbá torí fani ẹ̀wí la wáyé Ẹ̀gbá láwo òde ọ̀run àwa tá a wà nílé ayé àwa lẹ̀ wí gbogbo orun malẹ̀ igba malẹ̀ kan lérò malẹ̀ tó ń bẹ lálẹ́ lóde ọ̀run àwọn ní Ẹ̀gbá ẹ̀yin Ẹ̀gbá tó ń bẹ lálẹ́ òde ọ̀run gbogbo tí oníkálukú wa tá a wá ń tọrọ lẹ́nìí kẹ wá gbọ́ kẹ gbà kẹ wá mú ṣe fún wa. Ifá ní ògùn dáná wá lágbà ọlọ́kùnrin láwá lùgèdè ogun tá a dàgbà tá a dágèdè sì kì í ṣojú ogun àyọjà ogun gbogbo ọmọ aráyé ni adéhàfọ̀n nílùú òmìnir fún bí tẹ́sẹ̀ gbé fún wọn lọ́rùn tẹ́tẹ́tẹ́ Ifá tá a bá ṣẹ̀ má ṣe fi bínú gbẹkú lọ́wọ́ wa tá a bá ṣẹ̀ má ṣe fi bínú gbẹja lọ́wọ́ wa Ifá tá a bá ṣẹ̀ má ṣe fi bínú gba ohun ọ̀pẹ wa gbogbo ẹ̀yin bàbá líṣàbí agbóǹgbò àkàlà ló Ẹ̀gbá bàbá wa alátiṣe ìlú Ẹ̀gbá Ṣódẹkẹ́ ìlú Ẹ̀gbá Akódú ìlú Ẹ̀gbá Òrògbòǹdù nílùú Òwu ẹ̀yin bàbá wa tó ń bẹ lóde ọ̀run ẹ̀yin lẹ di Ẹ̀gbá mú tẹ́ fi di Ẹ̀gbá lélẹ̀ ẹ má yẹ kó gun ó jà wá o ẹ má yẹ kó gun ó jà wá nílùú Ẹ̀gbá lágbára Ọlọ́run ìta ìṣẹ̀lẹ̀ nìí tó bá tún fi máa ká ọdún ẹ jẹ́ ká lè gbóhùn ọpẹ́ sókè torí Ifá ní ìpínlẹ̀ aró gbọ̀ngàn àjà àyèmájà àgògò kámúlàdé ìlú já àgògò jẹ ni wọ́n mú lọ ojú ẹkùn kì í ríbi lóde Bìní ojú gbogbo wọ̀ ní ríbi nílùú Ẹ̀gbá ojú oṣù kì í ríbi lóde Ìràdà ojú gbogbo wọ̀ ní ojú èjìká kì í ríbi lálẹ́dẹ̀ rẹ̀ ojú òní ríbi ibi tẹ̀ ní tàgbà ẹsẹ̀ rẹ̀ ní ìyálé lẹ́kọ̀ọ́ ohun rẹ̀ lákọ̀tún ló máa wọ̀ lú Ẹ̀gbá ẹsẹ̀ rẹ̀ ní ìyálé oníyọ̀ ohun rẹ̀ lákọ̀tún ló máa wọ̀ lú Ẹ̀gbá bí àpẹẹrẹ ẹ bá kọ́ ń dàjí ìjòkó ọ̀run apẹ̀yìndà lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin bàbá tá a pè tẹ́ ẹ jẹ́ jagunjagun nílùú Ẹ̀gbá tẹ́ ẹ fìdí Ẹ̀gbá múlẹ̀ ẹ̀yin lẹ jagun fún wa tẹ́ ẹ gbà wá lóko ẹrú níjọ́sí líṣàbí gbogbo agbára tó fi gba Ẹ̀gbá là tó fi yọ wá kò nú oko ẹrú wá bá ṣẹ́gun àwọn Boko Haram wá bá ṣẹ́gun àwọn ajínigbé wọ́n bá tó ń lérí pé àwọn fẹ́ gba ilẹ̀ Yorùbá àwọn tó wọ́n dẹ̀ wá láàmú ẹ bá ṣẹ́gun wọn tó lè lẹ́gbẹ́ kó lọ bọ̀ bájọ́ òdùnmọ́ lẹ́ẹ̀rí la àgbéjáwó kan bí ọmọ ẹni mọ̀ pé ogun òjàjàjà kó jẹ́ nínú ìpínlẹ̀ wa àwa ti ṣẹ́gun ọkọ̀ràn tó àjọkùn burúkú àti pẹ̀yìndà àjọkùn burúkú àpẹ̀yìndà lẹ́gbàá ogun ò ní jà wá ní rogun nílùú Ẹ̀gbá ti lé koko ìlú Ẹ̀gbá lẹ́yìn odi ìlú Ẹ̀gbá ogun ò ní jà wá gbogbo ẹ̀yin bàbá wa kábíyèsí bàbá wa Aláké òrìyìn àrẹrùpẹ́ bàbá wa Ọ̀ṣìnlẹ̀ òrìyìn àrẹrùpẹ́ o bàbá wa Àgùrà ẹ̀pẹ́ láṣẹ bàbá wa Olówù tìlú Òwu ẹ̀pẹ́ fún wa o ẹsẹ̀ wọlé oyè ni ẹ̀fẹ́ mi gbogbo lò ó pẹ̀ mí ọba bàbá tẹ́ wà ní ìkàlẹ̀ lágbára Ọlọ́run adé orí yóò ní síbọ́ gbogbo babaláwo ni pásítọ̀ ni olóòṣà àwọn kìrìsìtẹ́nì mùsùlùmí gbogbo àwa tá a jọmọ Ẹ̀gbá tá a wà bí ìyálọ́jà gbogbo wa pátá àtòníṣègùn gbogbo wa pátá ogun ò ní jà wá Ifá ní òfèrèfèrè kó àrùn wọn èrè òsàkàn lódò àwàjà galuwara ogun bẹ̀ ṣé wọ̀rọ̀ kọjá náà ìjà ni mo kọ́kọ́ kí n tó lọ rè kọ́fà wọn láṣàlẹ̀ èjì adéáfolú olúngbò gbárùfù oṣù lé wọn ní ká mú ṣẹ̀kẹ̀tẹ̀ ká fi ṣúlẹ̀ wájú ká mú bàbà ká fi ṣúlẹ̀ lẹ́yìn ká mú tó òyìnbó ká fi ṣúlẹ̀ lẹ́ẹ̀rín ogun òjàjàjà kójọ lọ́jà láwùjọ mi kógun má jalè yìí o ìyàwó ṣàràṣàrà ogun òní jàlú Ẹ̀gbá lágbára Ọlọ́run lágbára Elédùmarè lágbára gbogbo orúnmalẹ̀ gbamalẹ̀ lágbára ìṣẹ̀ṣe tó ti gbogbo ìlú Ẹ̀gbá Olúmọ ìlú Ẹ̀gbá kò ní jẹ́ gbogbo ó jà wá lágbára èròǹgbà ọkàn
tí a fi gbé ìpàdé ìkalẹ̀ tí a fi gbé ìwúre ìkalẹ̀ a ti ń gbà pé ogun yìí ti ṣẹ́. Lágbára Ọlọ́run ò ní jà wá. Ànírógun nílùú Ẹ̀gbá. Lẹ́yìn tí kò bá sógun àníríyan ibi kéwékéwé kò ní kó wa léwe. Ṣàgbàṣàgbà kò ní ṣe àwọn àgbà. Lágbára Ọlọ́run gbogbo àwọn ṣòwòṣòwò wa a máa rèrè ọjà jẹ o. Ikú ọ̀dọ́ àní rí ajá kì í já wọn lẹ́yìn. Ikú ò ní já wa. Àrùn ò ní gbà wá. Torí ikú lajá Ọ̀rúnmìlà lẹ́kùn. Ajá kì í já wọn lẹ́yìn ẹ̀kọ́ pàjẹ́. Àbúrò ayé ò ní ṣẹlẹ̀ sí ọ̀kan wa. Lágbára Ọlọ́run Elédùmarè àfi gbogbo ìlú Ẹ̀gbá àfi lé ẹ lọ́wọ́. Àfi gbogbo di ìlú Ẹ̀gbá àfi lé ẹ lọ́wọ́. Gbogbo ibikíbi tí ogun bá wà tó bá sá sí ní ìlú Ẹ̀gbá ní wákàtí ìta fi ń sọ̀rọ̀ yìí ìwọ Ọlọ́run Elédùmarè bàbá pé ogun náà ẹ bàbá dẹ́rọ ẹ̀ ẹ má gbogbo ọjà wa ẹ má lè kárí ibi ní ìlú Ẹ̀gbá Ọlọ́run Elédùmarè abẹ ẹ bá fi òpin sí ogun. Ojoojúmọ́ là ń gbọ́ ìròyìn tá a bá sùn tá a bá jí tá a bá gbọ́ ìròyìn. Ẹ̀rọ á máa bà wá pé ń bo là ń lọ ṣùgbọ́n wọ Ọlọ́run Elédùmarè ó ti ní tí a bá gbójú lé ẹ olóòrùn jẹ́ gbogbo jà wá ìwọ la gbójú lé ìwọ la fẹ̀yìntì torí Ọ̀rúnmìlà ló ní jìgìjìgì gan bí ó ṣe adá ìpọ̀n wọ́n sí atọ́sà ogun. Ó ní ifá mo pọ̀n lẹ́yìn rẹ̀ aládé mo pọ̀n lẹ́yìn rẹ̀ o jìgìjìgì wá bí ó ṣe jìgìjìgì wá bí ó ṣe o àyífá gbogbo ọmọ Ẹ̀gbá kápọ̀ lẹ́yìn láìka jábọ́ ọjà tó fi kàn wá láìkó tún dànù orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ní Ọlọ́run fún aṣíwájú wa Ọ̀rúnmìlà. Ẹ jẹ́ ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Àbọ̀rú àbọ̀ṣẹ. Ṣé o? Èèyàn bíi mẹ́ta péré ló dáhùn o. Praise the Lord. Ohun tó túmọ̀ sí òjò wípé ẹ̀yin Olúwa lógo. Nínú ìwé Númérì orí kẹrin ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n Olúwa sọ fún Mósè tó sọ fún gbogbo àwọn ènìyàn Ísírẹ́lì pé bí olúkálùkù ṣe sọ ní etí òun bẹ́ẹ̀ náà lòun yóò ṣe. Lónìí gbogbo Ẹ̀gbá ló kóra jọ pọ̀ láti wá gba àdúrà tòní. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wà níbí, àwọn ẹlẹ́sìn mùsùlùmí wà níbí, bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Ṣé ẹ rí gbogbo tí olúkálùkù ń sọ lẹ́nu jáde lónìí lórúkọ Jésù gbogbo ẹ̀ ló máa wá sí ìmúṣẹ. Iṣẹ́ ẹyọ kan péré ló gbé fún mi, ó wá pín sọ́nà mẹ́ta. Gbogbo wa ni mo dẹ̀ fẹ́ kẹ́jọ ṣiṣẹ́ yìí. Láàárín ìṣẹ́jú kan, mo fẹ́ kí gbogbo wa àwa tó bá lè dìde, ẹ jẹ́ ká dìde. Àwa tó bá lè dìde, ẹ jẹ́ ká dìde. Àdúrà ìkíní tí mo fẹ́ kí gbogbo wa jọ gbà, ká jọ sọ fún Olúwa lénìí, kí Olúwa náà dẹ̀ máa gbọ́ sétí. Òun ni wípé ní ìlú Ẹ̀gbá yìí, lórúkọ a ò ní rí wàhálà, a ò ní rógun ìdágìrì. Ó yá ẹja bẹ̀rẹ̀ sí í sọ bẹ́ẹ̀ fún Olúwa. Ẹja bẹ̀rẹ̀ sí í sọ bẹ́ẹ̀. Ní ìlú Ẹ̀gbá yìí a ò ní rí wàhálà. Ti sọ lénìí, ohun tí Olúwa máa ṣe nìyẹn. A ò ní rí ìdààmú. Olúwa sọ ó ní sọ fún gbogbo àwọn ènìyàn bí wọ́n bá ṣe sọ ní etí òun bẹ́ẹ̀ lòun náà yóò ṣe. So gbogbo wa ní ìlú Ẹ̀gbá ẹ jẹ́ kó gbé ohùn wa sókè bí Olúwa ní ìlú Ẹ̀gbá yìí a ò fẹ́ wàhálà a ò lè fẹ́ ìdágìrì lórúkọ Jésù Olúwa wa. Àdúrà kejì tí mo fẹ́ kí gbogbo wa
kájọ gbé ohùn wa sókè. Ó ní wípé nílùú Ẹ̀gbá yìí àlàáfíà la fẹ́ kó máa jọba. Ìyẹn ni wípé ohunkóhun tó bá ti lòdì sálàáfíà kó padà síbi tó gbé ti ń bọ̀. Ibikíbi tó wù kó ti wá. Bí a ṣe ń gbóhùn wa sókè lónìí, gbogbo tó lòdì sí àlàáfíà kó máa padà síbi tó bá ti wá. Kí àlàáfíà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ẹ̀gbá, kí àlàáfíà máa jọba. Ó yẹ ẹja gbóhùn sókè ká sọ bẹ́ẹ̀. Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ò ní ìlú Ẹ̀gbá. Àlàáfíà kó jọba. Àlàáfíà bẹ̀rẹ̀ rí ẹ̀. Ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin tó gbé ti bọ̀. Àlàáfíà Jésù kó máa jọba. Lórúkọ Jésù ó yá kó máa jọba. Jésù Olúwa wa. Tí a bá sọ nípa àlàáfíà, ọ̀nà mẹ́ta ni àlàáfíà Ọlọ́run gbọ́dọ̀ ṣiṣẹ́ nínú ayé èèyàn. Èkíní, ó ní àlàáfíà nínú ọkàn, eléyìí tá ń pè ní ìfọ̀kànbalẹ̀. Èkejì, ó ní àlàáfíà nínú àgọ́ ara. Ẹ̀kẹta, ó ní àlàáfíà láyìíká. Ẹ jẹ́ jọ gbóhùn sókè mẹ́tẹ̀ẹ̀ta k'Olúwa kó fi ta ìlú Ẹ̀gbá lọ́rẹ. Ó yẹ sọ́dàdúrà. Àlàáfíà pípé nínú ọkàn, ká má rí hílà hílò, ká má sì sí àsáká. Àlàáfíà nínú àgọ́ ara, kí gbogbo èèyàn máa gbádùn àlàáfíà láti orí lọ́dọ̀ ìkọ́dọ̀ ẹsẹ̀. Gbogbo àwọn àìsàn, àwọn àrùn tó ń jà káàkiri, kí gbogbo wọn palẹ̀ ẹrù wọn mọ́ kúrò nílùú yìí. Ẹ̀kẹta, ó ní àlàáfíà láyìíká. Ká má ṣe rógun, ká má ṣe rí dààmú. Gbogbo àwọn tí wọ́n bá rò pé àwọn lè fẹ́ gba ilẹ̀ yìí wọ́n wà lọ́wọ́, irú àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ lọ ṣègbè síbì kan. Jésù Olúwa wa. Ẹ wá wo àlàáfíà kẹta, àdúrà kẹta, ó ní wípé a fẹ́ kí ìlú Ẹ̀gbá yìí kó máa tẹ̀síwájú. Ìlú Ẹ̀gbá yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń mọ̀ fún àwọn nǹkan ribiribi. Bí a ṣe ń gbàdúrà lénìí, a fẹ́ kí ìlú Ẹ̀gbá kó wá máa tẹ̀síwájú lọ́nà tó lágbára. Kí wọ́n máa gbóhùn ìlú yìí níbi gbogbo, ní káàkiri gbogbo àgbáyé. Ẹja jọ gbóhùn sókè, ẹja fún àdúrà ìkẹta yẹn, ó yá ẹja sọ́dàdúrà. Lórúkọ Jésù Kristi. A fẹ́ ìtẹ̀síwájú ìlú Ẹ̀gbá. Gbogbo àwọn. الذي سبح لك سواد الليل وبياض النهار والشمس لا إله إلا أنت اللهم إنك معين المتكلمين عليك وأنت شاهدهم والمطلع على ضمائرهم سري إليك مكشوف وأنا إليك ملهوف ربي نجني وأهلي مما يعملون وما تجدك حي دافع يوتيشني tó dẹ̀ mójútó gbèsè ayé èèyàn. Gbogbo àdúrà tí a ṣe látàárọ̀, Ọlọ́run ọgbà tí òfin yìlú ká tí gbogbo ète òfin ní ìṣẹ̀lẹ̀, àwọn ogun àjòjì tó fẹ́ jàlú yìí, ẹ panupọ̀ ìsọ̀kan Ọlọ́run ní tó wọ̀lú Ẹ̀gbá. Olúwa wáyé wọ̀lú Ẹ̀gbá. Láti báyìí, a máa lọ sí ọ̀dọ̀ àwa Mùsùlùmí lẹ́ẹ̀kan sí i láti ṣàdúrà tí ń jẹ́ ti ẹlẹ́ẹ̀kejì. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, tí wọ́n bá ti ń délẹ̀ bí àdúrà yẹn, interlude wa yóò wọlé. Ṣùgbọ́n ẹni tí a pè nísìnyí, Mufasiru àgbà ní gbogbo ilẹ̀ Ẹ̀gbá lápapọ̀, tí a fi ti ọ̀wọ̀ tí àwọn dárúkọ wọn àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn débì, tí wọ́n jọ sọ fọ́lọ́run pé Ọlọ́run hasin makayid al-ada. Januba Ẹ̀gbá, Sharqu Ẹ̀gbá, wa Shamala Ẹ̀gbá, wa Gharbu Ẹ̀gbá.
Fadilatu Sheikh Dr. Muhammad Taofeek Amọ̀lẹ́gbẹ́ àfáàgbà gbogbo ìlú Ẹ̀gbá lápapọ̀ àti Alhaji Abdulhafiz Bello aláwìyé Ẹ̀gbá Alhaji Bello Bọ́ọ̀rẹ̀ ọ̀tún Mariam ọ̀tún olórí gbogbo ọlọ́mọ kéwù gbogbo l'Ẹ̀gbá bákan náà Alhaji Anabi Tihami ẹ̀mọ́bọ̀ Muhazin Ẹ̀gbá Alhaji Fazazi Adigun Salahuddin Nurul Islam Modilari ẹja sọ pé àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. I'm standing before you today for a purpose. The purpose has to do with prayer and praise. If it is true that you are here with us with that prayer and praise, let me hear you say Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run ti sáàbù jù bẹ́ẹ̀ lọ, ẹ kí Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. Ìwọ tó bá ní ọwọ́ méjèèjì, ẹ bá mi fi kábàárà ọmọ kẹsàn-án pé Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Oh Almighty Allah, we are here today to ask for your forgiveness. Forgive all of us. Amen. Forgive all of us. Amen. We beseech you to forgive all our sins and blot out from us our iniquities and save us from the torment of hellfire. Oh Almighty Allah, we beseech you, Allah, to sustain our honor, uplift our dignity, and answer all our prayers. You are the God who answered Ibrahim's prayer. Oh Almighty Allah, accept our prayer. Oh Almighty Allah, we thank you for everything that you have done for us. Oh Almighty Allah, you are the God who turned a desert to be a blessed land. Almighty Allah turned Nigeria to be a blessed country. Let me hear say Amen. Let me hear say Amen. Fadura kewa o, fadura kewa. Bikadara o ba kewa, fadura kewa. Allah. Fadura kewa o, fadura kewa. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد آمين. Ọlọ́run a wà níwájú rẹ lénìí a wá tọrọ àforíjì ìwọ lọba tó lè foríjì yàn gbogbo ẹ̀ṣẹ̀ wa àṣìṣe wa àtàmọ̀ṣe wa ọlọ́mọṣẹ́ foríjì wa ìwọ lọba tó lè kẹ́ wa ju ẹni tó lóun fẹ́ kẹ́ wa lọ ọlọ́wọ́ àlára àyà ọlọ́mọ fìyà jẹ ẹnìkankan wa ọlọ́wọ́ àlára òfò ọlọ́mọ fi òfò ṣe wa ọlọ́wọ́ àlára ọ̀fọ̀ Ọlọ́run má fi ọ̀fọ̀ ṣe ẹnì kankan wa. Gbogbo àdúrà tó ní kálukú wa ti ń gbà Ọlọ́run bá wa mú lọ sílé àṣẹ. Ọlọ́run bá wa mú lọ sílé àṣẹ. Ọlọ́run àdúrà kí bisimilayi rahman rahim. Subhanallah wa bihamdihi subhanallah. Mọ́kànlá la máa ṣe subhanallah. Thank you, my Lord, subhanallah, wa bihamdihi subhanallah, subhanallah, wa bihamdihi subhanallah. Adúpẹ́ fún ẹ o, subhanallah,
وبحمده سبحان Ọlọ́run adúpẹ́ subhanallah. Subhanallah. Praise be to God, subhanallah. Wa bihamdihi subhanallah. Okùn mẹ́ta subhanallah. Wa bihamdihi subhanallah. Okùn méjì subhanallah. Wa bihamdihi subhanallah. Ẹyọ kan ṣo kùrẹ́ o subhanallah. Ẹ jẹ́ ká dìde fọ́lọ́run subhanallah. Ẹ dìde ní Olúwa subhanallah. Subhanallah, mímọ́ rẹ Olúwa, walhamdulillah, ọpẹ́ yẹ Olúwa, astaghfirullah, foríjì wá Olúwa wa la ilaha. Mẹ́ta la máa ṣe subhanallah, mímọ́ rẹ Olúwa, walhamdulillah, ọpẹ́ yẹ Olúwa, astaghfirullah, foríjì wá Olúwa wa la ilaha. Okùn méjì subhanallah, mímọ́ rẹ Olúwa, walhamdulillah, ọpẹ́ yẹ Olúwa, astaghfirullah, foríjì wá Olúwa wa la subhanallah, mímọ́ rẹ Olúwa, walhamdulillah, ọpẹ́ yẹ Olúwa, astaghfirullah, foríjì wá Olúwa wa. Allahu ayọ̀ wáyọ̀ ayọ̀ qayyum. Ọba láéláé, Allahu ayọ̀ ayọ̀ qayyum. Ìwọ la gbójúlé, Allahu ayọ̀ ayọ̀ qayyum. Ẹni bá gbójúlé ẹ, Allahu ayọ̀ ayọ̀ qayyum. Kò ní jogún òfò, Allahu ayọ̀ ayọ̀ qayyum. Bàbá jẹ́ káwọ́ Allahu ayọ̀ ayọ̀ qayyum. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Máa sọ òbí èèyàn, Olúwa kí ìfẹ́ tó ń bọ̀ ọ̀rọ̀ tó jọba láàrin wa. Olúwa má ṣe wọlé orúkọ rẹ, Ọlọ́run dákun ní ó ṣe bẹ́ẹ̀. Ẹgbẹ́ mi sọ pé Allah. Ẹgbẹ́ mi sọ pé Allah. Ẹgbẹ́ mi sọ pé Allah. Allahu waliyul ladhina amanu yukhrijuhum mina dhulumati ilan nur. والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من الظلمات إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
lanakunanna minal khasirin. Forí àwọn ẹ̀ṣẹ̀ wa jì wá. Forí àwọn ẹ̀ṣẹ̀ wa jì wá. Ọlọ́run forí àwọn ẹ̀ṣẹ̀ wa jì wá. Fi ìfẹ́ tó lágbára sí wa lọ́kàn. Fi àánú sí wa lójú. Má jà fọwọ́ ara wa ṣera wa. Àwọn ọmọ Ẹ̀gbá má kọ̀yìn wa síra wa. Má jà kọ̀kú dàtìra wa. Má gba ogun láàyè láti wọlé láti ta wá. Má jẹ́ kí ilé oko náà mọ́ wa. Má jẹ́ kí ilé oko mọ́ náà wa. Má jẹ́ kó de oko náà mọ́ wa. Omi tá a mú ọlọ́mọdé oko náà mọ́ wa. Afẹ́fẹ́ ìlú Ẹ̀gbá ọlọ́dún àkójọ máa fẹ́ re. Olúwadàpọ̀ igi ìlú Ẹ̀gbá ọlọ́jọ́ máa wúre. Èso nù kí wọ́n ọlọ́jọ́ máa yọrí. Olúwadàpọ̀ àṣàṣe bẹ́ẹ̀ fún wa. Gbogbo alápapọ̀ tí a bá ti ń ka súnmọ́ tàbí ká yìí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká rojọ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ṣàròyé. Ohun tá a wá ní wá ṣe àwa pé Ọlọ́run ni. Olúwa Ọlọ́run bá ní ìgbàgbọ́ nínú kápá ọ̀pọ̀ ṣe nǹkan. Ṣùgbọ́n ó kórìíra àwọn tí wọ́n bá ń ṣe é tí wọ́n bá ń ṣàròyé. Abáwa dàníyàn lábẹ́ ń dáma. Suratul Mulk la máa kà. Bismillahir Rahmanir Rahim. Tabarakal-ladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir. Alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amalan wa huwa al-'azizul ghafur. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شريكا وهي تقول تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم واجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض وإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاسبا فتعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكون إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم يعصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا بعدو ونفور أفمن يمشي مطبا على وجهه أهدى أمن يمشي سريعا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي جعلكم بالأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا ظلمة سرت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله وما معي ووجهنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وإليه توكلنا فسيعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فما يأتيكم بباب معين الله رب العالمين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. Olúwa má ṣe wọlé agbára tó ń bẹnu gbólóhùn dáwì. Ọlọ́run wọlé àánú àṣẹ tó ń bẹnu gbólóhùn dáwì.
ọlọ́run wọn láàrin ìmọ́lẹ̀ tó ń bẹnu gbólóhùn tàwí wọn láà pé gbólóhùn kan ni tí agbára òkè ògbà láti gbé agbára ilẹ̀ òkè pẹ̀lú agbára rẹ òun ti pẹ̀lú táyì abẹ pẹ̀lú ògbó rẹ olùwàdàpọ̀ àdúrà tá a ṣe ọlọ́mọṣẹ́ àfàṣẹ sí olùwàdàpọ̀ ní orí bẹ́ẹ̀ àdúrà tá a ṣe máa lóòjù tiwa àdúrà tá a ṣe máa lóòjù tiwa àti gbogbo ọ̀rọ̀ wa lè yẹ lọ́wọ́ àti gbogbo ọ̀rọ̀ wa lè yẹ lọ́wọ́. Àdúrà tá a ṣe lójú tiwa. Àdúrà tá a ṣe lójú tiwa. Àwọn Kírísítẹ̀nì ti ń lò àdúrà tá a ṣe lójú tiwa. Àdúrà tá a ṣe lójú tiwa. Àti gbogbo ṣàlùwà Olúwa àdúrà tá a ṣe lójú tiwa. Àdúrà tá a ṣe lójú tiwa. Àti gbogbo láti ake alfawa Abdulrahman alfawa láti ọ̀tẹ̀ ní ìwúre tí àwọn mùsùlùmí wa ẹ jẹ́ kí gbogbo wa kí á lanu ká ṣe àmín. Ẹni tó mọ̀ pé òun wá síbi ìwúre tó ń wá ṣe níbí lónìí ó gbà ẹ jẹ́ kó lanu kó ṣe àmín. Èmi nígbàgbọ́ pé mi ò ní bá ọ wá bí lásán. Èmi náà nígbàgbọ́ pé mi ò ní bá ọ wá bí lásán. Torí ifá kan ní ẹni tó wálé ayé ò pọ̀ bí ẹni tó sì wọ́n wáyé. Ó dẹ́ni tó sì wọ́n wáyé ò pọ̀ bí ẹni tó wálé ayé wá wòran. Èmi ò ní wálé ayé láti sì wọ́n wálé ayé. Èmi náà lè wálé ayé láti sìn wọ́n wáyé. Mi ò dẹ̀ ní wálé ayé yìí láti wá wòran àwọn tó ń ṣe ohun tó wálé ayé láti wá sọ fún mi ṣe wéré. Ẹ jẹ́ ká lanu ká ṣe àmín lẹ́ẹ̀kan sí i. Àdúrà gbogbo wa Ọlọ́run Olódùmarè á bá wa ṣe àmín sí i. Ẹ jọ̀ọ́ mo rọ̀ wá gbogbo àwa tí a wà ń bí lénìí gẹ́gẹ́ bí ohun tí àwọn bàbá wa ládéládé àti àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n fi kó ohun tí a ń ṣe lénìí jọ ẹ̀sìn kọ́ ni wọ́n fi kó jọ ohun tí wọ́n fi kó ohun tí a ń ṣe lénìí jọ ni pé ká kọ́kọ́ gbé ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀sìn bá wa ń bí ni ṣùgbọ́n ọmọ kí ni wá ọmọ ọ̀yá gẹ́gẹ́ bíi pé ajẹ́ ọmọ bo ajẹ́ ọmọ ẹ̀mí òun ni wọ́n fi pe gbogbo wa síbí lénìí ẹ̀rí pé wọ́n kọ áńtẹ̀mù wálẹ́gbà gbogbo wa náà ní inú wa dùn bí a ṣe ń kọ orin yẹn afẹ́ ilé ní kọ́ má dàkẹ́ orin yẹn pàápàá ẹ jẹ́ ká wá wo ohun tí wọ́n ṣe níbí lénìí tó bá jẹ́ pé kò sí mímọ́ Ọlọ́run Olódùmarè nú ṣé mọ̀ pé ohun tá a ṣe lénìí kò ṣeé ṣe wọ́n ní adùn ṣe tọ́lọ́run Olódùmarè ti parí aṣòro ṣe bí ohun tí Ọlọ́run Olódùmarè ò lọ́wọ́ sí rárá màá wá fi àsìkò ìmàkọrin kékeré kan Ọlọ́run ni màmá kí ṣe bí Ọlọ́run ni màmá kí o Ọlọ́run ni màmá kí bí mo ṣe dá fún bàbá wa alákẹ́ẹ̀tì ìlú Ẹ̀gbá tí mo rí mùsùlùmí tí mo rí kìrìsìtẹ́nì tí mo rí gbogbo oníṣẹ̀ṣe lápapọ̀ tí wọ́n fi mọ̀ ṣọ̀kan ṣe mọ̀ pé Ọlọ́run ló yẹ káwa máa kí Ọlọ́run ni máa kí o jàre bó ṣe kọ́ bó ṣe l'Íbàdàn gbogbo bí a bá ń dé Ọlọ́run ni káwa máa kí o jàre. Ọlọ́run ni màmá kí. Ọlọ́run ni màmá kí o jàre. Ọlọ́run ni màmá kí.
gbogbo àti Ọlọ́run Olódùmarè káyẹ lọ́jọ́ tèmi látòrí àwọn ládéládé lọ́balọ́ba níjòyè níjòyè àwọn ọ̀yà lọ́jà àwọn bàbá lọ́jà àwọn bàbá aláwo àwọn mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì àwọn artisans àti gbogbo àwọn tí mi lè dárúkọ tó wà níbí lèmi ṣé mo gbọ́dọ̀ wá tọ́ pé ó tó ká kí Ọlọ́run torí Ọlọ́run ni gbogbo wa níbẹ̀rù ẹ̀ ṣé gbogbo àwọn Ẹ̀gbá la wà níbí lèmi nígbà ìgbìyànjú tí a ṣe mọ̀ pé kí yìí kò yẹ kó gba èrò ṣùgbọ́n níwọ̀n pé àwọn Ọlọ́run Olódùmarè kàyẹ àwọn àgbà pọ̀ wọ́n ní púpọ̀ la pè ṣùgbọ́n díẹ̀ láwọ̀ rí Olódùmarè á kà wá mọ́ díẹ̀ èrè tí wọ́n máa rí. Ta ló ní kò sọ Ọlọ́run? Ta ló sọ pé Ọlọ́run ò sí? Ó ní tọ̀hún bá yọ lókèrè láti mọ̀ pé wèrè yọ. Aráyé ta ló ní kò sọ Ọlọ́run? Ta ló sọ pé Ọlọ́run ò sí? Ó ní tọ̀hún bá yọ lókèrè láti mọ̀ pé wèrè yọ. Olódùmarè ò ní ká ẹnì kọ̀ọ̀kan á máa ṣe èrè. Mo fi kí gbogbo àwọn bàbá tí a ti kí tẹ́lẹ̀. Wọ́n tún fi àsìkò yìí mo fi kí bàbá wa tí wọ́n jẹ́ olúwo onífàlú Ẹ̀gbá. Mo kí ojúbọ̀nà onífàlú Ẹ̀gbá gbogbo wàrẹ̀fọ̀ àti gbogbo àwọn babaláwo. Mo kí àwọn ìyálọ́jà àti gbogbo àwọn erelú lápapọ̀ àti babalọ́jà àti gbogbo àtàwà bí. Mo fi àsìkò yìí bákan náà kí Chief Alexander Olúṣẹ́gun Mẹ́gírígọ̀ tí wọ́n jẹ́ olórí ìparapọ̀ yìí gbogbo òkè ọ̀nà Ẹ̀gbá. Lágbó Ọlọ́run kò ní bàjẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó dẹ̀ fi àsìkò yìí kí olórí gbogbo oníṣẹ̀ṣe Ẹ̀gbá tó jẹ́ alága ilẹ̀ ìṣẹ̀ṣe Ẹ̀gbá àti gbogbo àwọn ìṣẹ̀ṣe tó wà níbí. Nígbà yìí ètò ìwúre tó kàn náà ni láti pe bàbá wa ẹni ọ̀wọ̀ Erinmi Ifálẹ́yẹ Sùúrùlérè kí wọ́n máa bọ̀ níbí yìí kí wọ́n á ṣe ìwúre fún wa. Ẹ ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Tòró jẹ́ aṣíwájú rere. Ẹ ṣe ìbà fún Ọ̀rúnmìlà o. Tòró jẹ́ aṣíwájú rere. Olórí rẹ kó bá mi ṣe ìbà fún Ọ̀rúnmìlà o. Tòró jẹ́ aṣíwájú rere. Ẹ bá mi yin Odùmarè. Orúkọ Odùmarè ní kábí ìfò. Ẹyin Odùmarè. Orúkọ Odùmarè ní kábí ìfò. Olórí rẹ kó bá mi yin Odùmarè. Orúkọ Odùmarè ní kábí ìfò. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tọ́ wa ṣe òní. Tí ojú wa pé tí ẹsẹ̀ wa pèlè. Tí adájọ́ tí ó pé tí wọ́n fẹ́ ní kọ̀ọ̀kan wá ṣe àwátì láti bí ọ̀sẹ̀ méjì. Èyí tí a ti kò sínú àwọn prógráàmù yìí látọwọ́ bàbá wa Alákejì ìlú Ẹ̀gbá àti bàbá wa Ọ̀ṣìlẹ̀ tí òkè ọ̀nà pẹ̀lú àwọn ọba tí wọ́n bá wà fi ọwọ́ sí. Ó ti ń dára kò dára mọ́ kò ní jẹ́ ti gbogbo Ẹ̀gbá o. Ojú àwọn bàbá wa náà ló ti ń dá lágbára Elédùmarè àtúbọ̀ máa dá a sí ni. Orin kan nínú ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ la máa fi wọlé lórí tí àwa ṣe lónìí. Ó ní ikú rí wa ó fò wá dá. Ọba rere ló ṣọ́ wa. Àwọn ọmọ Olódùmarè. Ọba rere ló ṣọ́ wa. Olódùmarè àgbékù gbogbo wa fò lọ. Àṣẹ. Olódùmarè àgbékù wa fò lọ. Àṣẹ. Gbogbo oníjà wa ń lọ Ẹ̀gbá. Àṣẹ. Gbogbo àwọn tí wọ́n parapọ̀ tí wọ́n kó àwọn ọ̀tá wọlé. Lápá Elédùmarè alálẹ̀ ìlú á bá wọn síta. Alálẹ̀ ìlú á bá wọn gbé wọn lọ. Lórí Ifá ní ìwé ìwé mi èwò bí èwò bá di méjì àdòdódó. Adífáfélé wò má tẹ̀ ọmọ alégún pátí ọya.
Dágúndágún òbí sí ẹlẹ́gúndé. Òrèrè ò lálẹ́gúndé. Àwọn ìdápẹ́ lẹ́yìn odi ìlú Ẹ̀gbá, lẹ́yìn odi ìlú Ògùn State, á bá wọn kó gbogbo wọn lọ. Alálẹ̀ Ẹ̀gbá á bá wọn gbé wọn lọ. Ìfẹ́ ní agbádá máa bí àwọn Èkìtì mọ́gbìnrin ní òkú akíkà bìrù kéèké. Àwọn àparò wọn ò mẹ́bọ́ wọn ò mètò kan gbójú Ọlọ́run kẹ̀rírí kẹ̀rírí. Adébá fún Ọ̀rúnmìlà bàbá ń ṣeré láyé wọ́n bíbí tí bàbá lọ dá lè dé ọ̀run. Ifá ló dèwò òrìṣà. Ifá ní alálẹ̀ láwọn máa ṣàdé wọn lórí. Torí pé a kì í fẹ́rú mọ́lé. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. A kì í fi yanrìn nígbà rọ̀. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Gúdógúdó kò jẹ́ borí ọmọ tirẹ̀ gúdó. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Lọ́gìlọ́gì kò jẹ́ borí ọmọ tirẹ̀ lọ́gì. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Mo bá tètè sáwùjọ kà òṣàlù wọn. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Bàbá wa lákì wọn ò lóògùn o. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Bàbá wọn sílẹ̀ wọn ò lóògùn. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Bàbá wa gbàkúrà wọn ò lóògùn. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Bàbá wa olówó ò lóògùn. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Gbogbo orí kankan tó wà bí a ò lóògùn. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Mùsùlùmí tó wà bí ò lóògùn. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Kìrìsìtẹ́nì tó wà bí ò lóògùn. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Oníṣẹ̀ṣe tó wà bí a ò lóògùn. Alálẹ̀ láwọn máa ṣàyé wọn lórí o, alálẹ̀. Ní agbára Ọlọ́run, ní agbára Elédùmarè, ní agbára ìṣẹ̀ṣe ìlú Ẹ̀gbá, àti ń sà láti òní lọ. Alálẹ̀ ìlú Ẹ̀gbá máa mú wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣìṣe. Wọ́n máa dojú ìbọn kanra wọn. Wọ́n máa para wọn. Wọ́n ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Ní agbára Ọlọ́run, Olódùmarè àti Olùdámọ́, láé àti láéláé. Ẹ̀yin Òdùmarè. Olùmarè ní kí a fi. Ẹ ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Ó jẹ́ aṣíwájú rere. Ire ní tèmi o. Ọ̀rúnmìlà ire ní tèmi. Ire tèmi gan. Ẹ ṣe rí àsìkò sí ìkan tá à ń ṣe lónìí. Ìṣẹ́jú mẹ́wàá ni ìjọba má bínú. Ọ̀tẹ̀ wọn bá tá a ṣe Ọlọ́run ti gbà á. Àdètìṣe á ní ṣe àwọn onígbàgbọ́ ọ̀gá ìwé àgbẹ̀. Gbogbo ayé gbé Jésù ga, àgẹ̀ wọlé fún àgẹ̀ wọlé fún ẹ̀mú adé ọba rẹ̀ wá. Ṣé lọ́ba bàbá wa Bishop Jimmy Ìdòwú láti bá wa ṣáájú àdúrà yìí. Ẹ jẹ́ kí gbogbo ènìyàn wà ní ìdìde dúró. Ọlọ́run tó dá wọn. Òkè ìgbàlè. Ẹni tí ọdún ọ̀pẹ ọ̀fun. Tani o? Tani o tún gbé ga o? Ẹ má ju ọmọ yẹn sí ọmọ bàbá. Bí a yá ń tara. Ẹni o tún fi gbogbo ọ̀pẹ mi fún. Ọlọ́run tó dá wọn. Òkè ìgbàlè. Ẹni ọ̀fi ọ̀pẹ wọn fún. Ògo ni fún bàbá. Ògo ni fún ọmọ. Ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó ti wà láti kọ́ ṣe, ó bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo. Ayé àìnípẹ̀kun. Àmín. Psalm 130. Láti ilé àfin láti ké Olúwa gbé ohùn wa. Olúwa
jẹ́ kí ohun ẹ̀kọ́ tẹ̀sẹ̀ sọmọ ẹ̀bẹ̀ wa olúwa ọ̀sìn pé wọ́n wá sáàrin ẹ̀ṣẹ̀ olúwa ta ni ìbádúró ṣùgbọ́n ìdáríjì ilé lọ́dọ̀ rẹ kí àwa kó lè máa bẹ̀rù rẹ àwa dúró olúwa ọkàn wa dúró àti inú ẹ̀ lọ́wọ́ ti ṣe ètí àwa dúró olúwa bí ọdún sọ́nà rú ọ lọ àtàwọn oníṣọ́nà rú ọ lọ Ísírẹ́lì àwa nírètí lọ́dọ̀ olúwa pé lọ́dọ̀ rẹ̀ làánú wà àti ọ̀pọ̀lọpọ̀ dáadé wà ìwọ sì dá ilẹ̀ gbà kúrò nínú àṣedédé wa gbogbo láé àti láéláé ògo ni fún bàbá ẹ jẹ́ kí gbogbo èèyàn gbóhùn sókè ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ọlọ́run ẹ̀mí mímọ́ ó ń bẹ ní ìsinyìí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìlèpẹ̀kun àmín. Psalm 23. Olúwa ni olùṣọ́ àgùntàn wa èmi kì í ṣaláìní ó mú wa nílẹ̀ pápákọ̀ tútù ó mú wa lẹ́sọ̀nù dáadáa ó tún ọkùnrin wa lára ó mú wa láti wá lódodo nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí àwa tilẹ̀ rí ní àfẹ́fọ́jì òjijì ikú àwa tí ó bẹ̀rẹ̀ òjò nítorí wọ́n wà pẹ̀lú wa nílẹ̀ ìgbà ọgbọ́n rẹ̀ àti ọgbà rẹ̀ ìwọ tí wà nínú ìwọ tábìlẹ̀ sílẹ̀ oúnjẹ sílẹ̀ ìwádìí wa lórí àwọn ọ̀tá wa ìwọ bẹ̀rẹ̀ ó tí wà lórí àbúwá sì fa àbúwọ́ sílẹ̀ ní tòótọ́ ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn ní ilẹ̀ ìgbà láé àti láéláé. Ògo ni fún bàbá gbogbo ènìyàn sọ̀rọ̀ sókè ògo ni fún ọmọ ògo ni fún ọlọ́run ẹ̀mí mímọ́. Ọ̀sẹ̀ ọ̀gbẹ́ni sí tí olúwa nílé àti ẹ̀kún rẹ̀ ayé àtọkùn tó tẹ̀lé sínú rẹ̀ ó fi bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sórí òkun ó fi kárí àwọn aṣọ mi tàbí òjòrò olúwa lọ tàbí òjòrò mímọ́ rẹ̀ ẹni tí ó dá wọn mímọ́ àti ẹ̀yẹ funfun ẹni tó gbọdọ̀ sọ̀sá tí ó sì búra ẹ̀tọ́ òun ní ọ̀gá lọ ọlọ́run àti ìpínlẹ̀ rẹ̀ àwọn ẹni tí ìṣàfẹ́rẹ́ rẹ̀ tí ìṣàfẹ́rẹ́ rẹ̀ já kọ́ọ̀bù ẹgbẹ́ orí sókè ẹ̀yẹ ọ̀nà kí a gbé sókè ẹ̀yẹ ìpínlẹ̀ ayé kí ọ̀pọ̀ ògo kí òwò ilẹ̀ gbà wá dáná bò ògo yìí olúwa tí ó le tí ó sì ní agbára olúwa tí ó lágbára ní okun àní ẹgbẹ́ orí sókè ẹ̀yẹ ọ̀nà kí a gbé sókè ẹ̀yẹ ìpínlẹ̀ ayé kí ọba ògo kí òwò ilẹ̀ gbà dáná bò ògo yìí olúwa àwọn ogun òun ni ọba ògo láé àti láéláé ẹni ká gbé owó ọ̀tún wá sókè. Àpáta ayérayé ní ìsájí wa àti láyéláyé ajá ti kọ̀wé rẹ̀ pé ọwọ́ ọ̀tún Olúwa ṣiṣẹ́ agbára àkọ́wé pé ọwọ́ ọ̀tún Olúwa la gbéga ẹnìkan fi tára ṣàmì gbogbo ìtàjẹ̀ sílẹ̀ Olúwa dáwọ́ rẹ̀ dúró. Gbogbo ìtàjẹ̀ sílẹ̀ Olúwa dáwọ́ rẹ̀ dúró. Gbogbo ìtàjẹ̀ sílẹ̀ Olúwa dáwọ́ rẹ̀ dúró. Ajá ti kọ̀wé rẹ̀ pé ohunkóhun tí ẹ bá béèrè létí mi lèmi ó ṣe ohun tá a béèrè nílẹ̀ gbà á kí àlàáfíà kó jọba ní orúkọ bàbá kí àlàáfíà kó jọba ní orúkọ ọmọ kí àlàáfíà kó jọba ní orúkọ ẹ̀mọ́ kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè Nàìjíríà kí àlàáfíà kó jọba. Ajá ti kọ́ wípé èrò tẹ́lí síwájú èrò àlàáfíà kì í ṣe fún ibi láti fa ní ìrètí àti ìkẹyìn tó bá rí bẹ́ẹ̀ èrò àlàáfíà aláfẹ́ nílẹ̀ gbà àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Ògùn kí àlàáfíà kó jọba ní ìlú Abẹ Òkúta kí àlàáfíà ó jọba ní orúkọ Jésù ni mo bá láṣẹ kí àlàáfíà kó jọba lórúkọ bàbá kí àlàáfíà kó jọba ní orúkọ ọmọ kí àlàáfíà kó jọba gbogbo ipá tó lòdì ní gbogbo agbègbè tàbí àyíká àwọn ẹ̀mí tó pànìyàn àwọn ẹ̀mí tó ti wọlé lórúkọ Jésù ní bùbáyí ọ̀run kó dáná sí lórúkọ àwọn iná sí ọ̀run kó dáná sí a bèrè fún ẹ̀jẹ̀ Jésù tí í ṣàn ní gọ́gọ́tà ní ilẹ̀ ìgbà ó yá kí ẹ̀jẹ̀ yẹn kó máa ṣàn lórúkọ bàbá kí ẹ̀jẹ̀ yẹn kó máa ṣàn lórúkọ bàbá kó ẹ̀jẹ̀ kó máa ṣàn gbogbo àwọn tó ní ayọ̀ ní ìtàjẹ̀sílẹ̀ lórílẹ̀‐èdè yìí Olúwa palẹ̀ wọn mọ́ lórúkọ bàbá palẹ̀ wọn mọ́ lórúkọ bàbá palẹ̀ wọn mọ́ kí àlàáfíà kó jọba kó ní forúkọ wa torí abẹ̀bẹ̀ àtọrọ ní orúkọ Jésù Kristi alágàwé wa àmín 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 ní orúkọ rẹ̀. Aleluya méje tó kù tó Ọlọ́run wọn. Aleluya 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 aleluya. Thank you. We have entered physical Italy. Ayọ̀ Jésù, ó bà bẹ̀rẹ̀. Ìṣẹ́jú mẹ́wàá péré lẹ́ni o. Ìṣẹ́jú mẹ́wàá péré.
ẹjọ́ alẹ́ dídé jó dábàá náírà nínú jésù alẹ́ dídé jó alọ́rọ̀ Bọ́ọ̀lì kò jẹ́ kí ọ̀tá yọ̀ mí. Kókó bí orúkọ rẹ̀. Ilé ọlá. Ilé ọlá. Kókó ìwọ. Agbára. Àti gbàgbé. Ẹgbẹ̀rún. Àwọn tó sọ yíyọ. Àwọn ọ̀rẹ́ àjọyọ̀ rẹ̀. Lọ́pọ̀ àyè tó fẹ́ níbí. Ìwọ tí wo tó ní ẹran tó fi. Wọ́n lé òbí tú àyè nínú ọdún yìí. Ó yá gbogbo ìdábì sọ wípé olúwa jẹ́ ẹ̀rọ ẹ̀mí ìpàdé òun. Jẹ́ ẹ̀rọ ẹ̀mí ìpàdé òun. Gbogbo ẹni tó fẹ́ kí ìwé ìgbà ṣe rere. Ẹni tó fẹ́ kí ìwé ìgbà sún síwájú. Sọ pé sọ pé àwọn wà. Sọ wípé sọ pé bí àwọn wà. Nítorí wípé olùbí.
ayé àrìnrìn lòdì. Ayé olúwa lọ́bẹ̀. Ayé olúwa. Ibi náà sì wá dé. Ẹni tí rẹ̀ bá bọ̀, ó yẹ lọ́wọ́ ẹ̀ sókè. Ohun eré ti yí kan wá o. Nínú ẹgbẹ́ oyin bíríbírí kan wá o. Àti olúwa yìí kan wá o. Oyin bíríbírí. Ohun eré ti yí kan wá o. Oyin bíríbírí kan wá o. Àti olúwa yìí kan wá o. Àwọn tí wọ́n ṣetán láti lọ sókè. Ó yá pariwo fẹ́ ní méje sọ pé àti lókè mo ti wà lókè. Mo ti wọ́n wọ́n ní ilẹ̀ àti lókè o. Ọ̀pọ̀lọpọ̀ bí ọwọ́ ṣe ń yọjọ́ ní. Ó yá sọ pé ẹ bá mi lókè o. Mo ti wà lókè o. Mo ti kúrò nísàlẹ̀. Ó yá ẹ bá mi lókè o. Ó yá ẹ bá mi lókè o. Mo ti wà lókè. Mo ti kúrò nísàlẹ̀. Mo ti kúrò nísàlẹ̀. Ó yá ẹ bá mi lókè. Ẹ̀jẹ̀ dábì ìyàtọ̀ pẹ́ fún bàbá. Àti ọpẹ́ tó yẹ wá. Iṣẹ́ wo ìfẹ́ rẹ̀ sí gbogbo wa? Ògo ni fún bàbá. Ògo ni fún bàbá. Àtijọ́ ìròyìn ọlọ́run wa. Àgbáyé ni ó yí lọ́wọ́ tiẹ̀. Àti kíkà fi sàn ju àwọn tí kú ti bá. Ìwọ ló bọ̀wọ̀ wọ̀ wá bí orí. Ìwọ ló ṣọ̀wá lọ́gbà wá lọ́wọ́ èmi. Aleluya, ògo ni fún bàbá. Aleluya, àtijọ́ ìròyìn ọlọ́run wa. Àgbáyé ni ó yí ọmọ tiẹ̀. Aleluya, ògo ni fún bàbá. Ó ní ètò gidi. Ìṣẹ́jú mẹ́wàá ní ayọ̀ àdẹ̀fẹ́kẹ́ni lòdù ìṣẹ́jú mẹ́wàá yẹn lọ. Ẹ̀jẹ̀ wípé bí orin yẹn ṣe dòdò síbẹ̀síbẹ̀ àlùkọjá ìṣẹ́jú mẹ́wàá.